107.5 FM ló ti ń wáyé rédíò Lagos tiwantiwa o ẹ̀dìkàlẹ̀ sí kẹ́kọ̀ọ́ láago méjì ọ̀bọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ Wednesday ẹ máa tẹ́tí sí i kémi pé kí wọ́n gbé ká fọwọ́sowọ́pọ̀ tó tọ́ Jumobi Omisore àwa ń gbádùn rẹ̀ máa lọ. ó ti dòde o àgọ́láyé àjùmọ̀ṣe wà ní o Jumobi ti dé àbáṣe rẹ̀ lọ. ó ti dòde o àgọ́láyé Jumobi ti dé àjùmọ̀ṣe wà ní o Jumobi ti dé. àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. àgọ́láyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. bẹ́ẹ̀ ni àgọ́láyé ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dágbé. mo sọ pé Ọlọ́run dá wa nítorí ara wa ni bájá bá ń gbó ẹ má ṣe jẹ́ ká torí gbígbó ká pa ajá o nítorí gbígbó lọ́lọ́run ọba mi aláwùrà bí dámọ́ ajá tágbó bá wá ń kàn ẹ má mà torí kíkàn ká má gbò pa bọ́lọ́run ọba mi ṣe ṣe ìdá tiẹ̀ náà nìyẹn. ayé ò ní pa mí ẹnu ò ní pa mí torí pé èmi ò lóhun méjì mi ò lọ́nà mi ò lóko mi ò lódò ẹnu níṣẹ́ tèmi torí pé mi kì í ṣe ẹyẹ igbe kíkẹ́ níṣẹ́ ẹyẹ àmọ́ ká pèdè àrà ká sọ̀rọ̀ tó wuyì tó mọ́pọ̀lọ́ dání ó níṣẹ́ tèmi Jumobi Omisore. àgàn láyé lẹ́tọ̀ lórí rédíò Lagos 107.5 FM tiwantiwa ẹlẹ́rọ àmì tìtì níbi tá a ti ń mì tìtì káàkiri gbogbo àgbálá ayé ká ṣètò ara lórí iṣẹ́ ti tèmi torí pé ẹ jẹ́ kí n máa fi eléyìí kí n máa fi kí gbogbo yín ká máa fi kíra wa wípé níbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ rédíò Lagos 107.5 FM tiwantiwa bá kú wẹ́lúwẹ́lú òjò níbi tó jò ti ń rọ̀ lọ́wọ́ torí pàṣípò ẹ̀ ní àsìkò ojú lọ́nà fáwa tá à ń retí ẹ̀ níbi tó bá dẹ̀ jẹ́ wípé ó ti rọ̀ ó ti dá ni àkó àròdá òjò ìtura ló máa jẹ́ fátèmi àti yín torí pé gbẹ̀dẹ̀ báyìí ní máa ro kọ́pù lágbàlá gbẹ̀dẹ̀ ló máa rọ àtèmi àti yín torí pọ́pọ̀ lọ ibi tó bá tutù báyìí ló máa ń ba sí èmi àti yín ara òní ni wá ibi tó dùn tó dáa tó wúlò tó fi ògo àti ẹwà fún ayé wa la ó máa bá sí níbi oríire wa níbi táyé wa ti máa ṣe kí ni tó ti máa ní ìtumọ̀ torí pé Ọlọ́run Elédùmarè ó ní pé kò yẹ wá ni ó ní ká má sí níbi tó gbóná ara òní ni wá kò ní gbóná mú ni kò ní gbóná mọ́ yìí náà ibikíbi tá a bá wà ẹ má wàá jẹ́ àgbàgbé o bá a ti ṣe wà lásìkò òjò yìí gbogbo ohun tó bá yẹ ká ṣe ẹ jẹ́ ká máa ṣe é torí a ò ní rógun omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù tẹ́ ẹ bá máa ń wò lórí fọ́nrán torí tó bá yẹ tán ti ń fi ránṣẹ́ sí wa wọ́n ti ń jẹ́ kó yé wa pé lọ́dún yìí kó máa ṣe díẹ̀ so kí gbogbo wa ká ti palẹ̀ mọ́ lẹ́ẹ̀dẹ́ kó má máa bá wa lójijì kí la lè fi ṣe palẹ̀ mọ́ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ pé bóyá gọ́tà kan wà wájú ilé yín ni tó ti ń dí ẹ̀kọ́ ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wípé ibìkan náà máa ń dalẹ̀ sí tí ò yẹ kẹ́ ẹ má dá sí ẹ má dá sí àwọn ọlọ́mọ àwa káàkiri ẹ jẹ́ ká palẹ̀ mọ́ dé kó má bàa bá wa lójijì àtẹ̀mí àtẹ̀yìn dúkìá wa kò ní di tí wọ́n máa tí omi máa gbé lọ o lágbára Ọlọ́run ọmọ ò ní gbé wa lọ kò ní gbé wa lọ́mọ lọ kò ní gbẹ́rù wa lọ. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Just because you are right does not mean others are wrong. Tabakọ̀ náà yín sílẹ̀ ráyíndé. Ẹni tó bẹ̀rẹ̀ ọ̀kọ̀ọ̀kan. Sísítọ́ máa rí àdé rẹ̀ mí o. Ilẹ̀kùn tí wọ́n ń wò yẹn o. Ẹni tó ń bọ̀ láti ìta tó bá ṣe sí ọ̀tún. Ẹni tó ń bọ̀ láti inú ilé o. Ìyá ṣe sí òsì o. Just because you were right does not mean others are wrong. Just because you are right.
bàbá fúlọ́ àwọn kan gbọ̀nà jẹ̀bú àwọn kan gbà bẹ́ òkúta mo ní kásá ti dé bàdàn. bẹ́ẹ̀ ni àtẹni tó gba Abẹ́òkúta àtẹni tó gbọ̀nà Ìbàdàn Lagos Ìbàdàn expressway tá a bá jọ ń lọ sí Jẹ̀bú ká ti gbogbo àjọ máa lọ connect náà níbẹ̀ ni torí pé èmi ò wá gbabi tí wọ́n gbà àbí bóyá èmi àti ẹjọ́ ń lọ́rọ̀ tá a jọ ń sọ ni ìwọ wò sápá àbí èmi wò sápá òsì ṣe mọ̀ wípé tí wọ́n bá kọ 3 sílẹ̀ apá mi tèmi bá ti wò mo lè pè ní W kí wọ́n pèsè ẹni 3 ìyẹn ò ní pé tó bóyá pé mi ò mọ tí mò ń ṣe àbí pé bóyá wọ́n lò mọ nǹkan tó ń ṣe torí pé èmi ráìtì kò mí ní pé ọ̀dà àrọ́ǹgì o torí pé wọ́n ní ìlú gángan nílé ayé tó bá kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́nìkan bá bọ́sẹ̀ nìyẹn rẹ̀ ní Igwe eléyìí ni kí n máa fi kí Bọ́sẹ̀dé ọmọ rẹ̀ ní Igwe tó ṣe ọjọ́ ìbí ẹ̀ nínú ọ̀sẹ̀ tó kọjá ẹ̀mí aṣọ́pọ̀lọpọ̀ ọdún láyé. La 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 la, ọmọdé la, àgbà la, everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry real pop lèmi fẹ́ èmi náà máa gba mango real pop sí rárá o ẹyọ kan ló máa gbà. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry real pop mango real pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà 4 ló pín sí. lílalíla ẹ máa la gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. royal park water 75cl 50cl àti 30cl royal park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet real pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà real pop àti royal park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamotu Street Ilasamaja Lagos. real pop lollipop Àlàbí ọjọ́ yẹn máa rẹ ó Pasuma. àríyá oníbejì kábíyèsí òwúrọ̀ làwà tún gbé titun dé o fàájì yíyá kàmàmà àjọṣepọ̀ kábíyèsí òwúrọ̀ làwà fans club àti iléeṣẹ́ kábíyèsí òwúrọ̀ làwà tẹlifíṣọ̀n tẹ́ pẹpẹ 2-in-1 mega party ayẹyẹ ọdún 5 ìdásílẹ̀ kábíyèsí òwúrọ̀ làwà fans club àti birthday bash kábíyèsí òwúrọ̀ làwà 65 continuity ó máa lóyin ládùn lọ́jọ́ sátidé August 19 2023 nínú gbọ̀ngàn ayẹyẹ ńlá blue roof LTV8 Agidingbi Ìkẹjà ọ̀gá ńlá Wasiu Alabi Pasuma Wonder ló máa gara tán bí olórin wa ó yá ká wá dansia Ankara wà fún gbogbogbò ẹ fẹ́ ra tiyín ẹ pé àrẹ̀mọ sórí 0803 526 1673 tàbí bọ́lá sórí 0808 882 9403 àti lucy sórí 0803 475 1118. kábíyèsí òwúrọ̀ làwà fans club 2-in-1 mega party ó ti máa láòdù jù. tó bá ń fẹ́ lójọ́ ọ̀nà fúnra ẹ̀ tọ́jú ìyá ẹ̀ pẹ̀lú bàbá máa ṣe jágbe mọ́ wọn ò máa nà ọ̀rọ̀ alápọ̀nlé ni ò bá wọn sọ. ọ̀rọ̀ alápọ̀nlé ni ó bá wọn sọ. tó bá ń fẹ́ lójọ́ ọ̀nà fúnra ẹ̀ o rí pé ó ṣe kẹ́yà ẹ̀ pẹ̀lú bàbá tó bá ní kó fún wọn bó ní o ọ̀rọ̀ alápọ̀nlé ni ó bá wọn sọ. ọ̀rọ̀ alápọ̀nlé ni ó bá wọn sọ. bẹ́ẹ̀ ni torí pé kò wọ́pọ̀ nínú àwọn ọmọ tí wọ́n mọyì òbí bí mo dẹ̀ ṣe ń wo kíní orí mi dẹ̀ ń wú gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Pasuma àti Sauty Arẹwà ń sọ nínú àwo orin tí wọ́n pè ní òbí mi my parents ọmọ tó bá mọyì òbí tó bá mọ ipa takuntakun tí àwọn òbí kó nínú ayé wa kódà ó yẹ ká máa fojoojúmọ́ ká máa fi dúpẹ́ lọ́wọ́ wọn ni torí wípé Kùránì alápọ̀nlé àti Bíbélì gan fi yé wa wípé gìgísẹ̀ àwọn òbí báyìí àlùjọ náà mọ́ wà ọmọ kan ló mórí wú mi yìí Adéyínká Adénẹ́gàn ó ní kí n bọ́ òun kí gbogbo àwọn òbí òun dáadáa ìyáàfin àti bàbá Adénẹ́gàn wípé ẹ ṣé ẹ kú tọ́jú òun o láti kékeré nígbà tóun tiẹ̀ ti wà nínú oyún ó ní nígbà tán tún bóun sáyé tán náà àti mọ́mí àti dádì wọn ò yọwọ́ kúrò lọ́rùn òun wọ́n pọ́ òun lẹ́kọ̀ọ́ wọ́n kọ́ òun lẹ́kọ̀ọ́ lé wọ́n kọ́ ní ẹ̀kọ́ ìmọ̀ wọ́n tún wá sìn lọ sí ilé ọkọ ọkùnrin ẹ̀ tún wá balẹ̀ àbí wọ́n tún wá sí wọ́n tún fẹ́ yàwó fún un ti mọ̀ ó ṣàwò kọ́mọ tó ronú pé ẹ bá mi kí àwọn òbí mi ó dà pé mi ò gbọ́ rí wọn ṣe birthday wọn ṣe anything bọ̀ torí pé ó jẹ́ ọmọ tó mọ rírì òbí
ọmọ ìjẹ́kórí mi wú. Adéyínká Adénẹ́gàn ó ní ká bóun kí àwọn ìyáàfin àti bàbá Adénẹ́kàn ó lè kú tọ́jú òun o, thank you mommy, thank you daddy. Ó ní pé òun á sanjọ́ fún yín, ó ní pé oúnjẹ ọmọ kò ní kóró mọ́ yín lẹ́nu, ẹ máa jẹ jẹjẹ lọ́jọ́ alẹ́. Kébì náà wàá máa fàsìkò yìí sọ fún màámi mọ́mì mi ìyá Jùmọ̀bí, ìyá Àríkẹ́ Òsílà, Abọ́láńlé mi, Àbíkẹ́ Àdè, ó máa dàgbà ó máa dògbó, ó ti dàgbà ṣùgbọ́n kò tí tẹ̀mí lọ́rùn. Ó máa wọ 100, ó máa wọ 90, ó máa wọ 100, ó máa wọ 120. After 120 mo máa ra bí màálù bí 120 màá fi ó ní màá fi kó gbogbo ẹ̀ ńlẹ̀. Ẹ máa pẹ́ fún mi, ẹ kú tọ́jú mi, mo dúpẹ́ o lọ́wọ́ mọ́mì mi o, torí mo rántí lọ́dún náà lọ́hùn nígbà tí mo ṣeré egéle tí wọ́n fi wá ń pè mí ní ìyàdọ́ lápọ̀ lónìí. Ìyá mi ni mo rí, ó ní ò jẹ́ kí n sọ pé kí n dágbére báyìí fún àti kàwé àbí látún ti ní ọpọlọ sí tó wò pé àní tó fẹ́ dì láyé ẹ̀ wàá dì. Àwọn òbí wa ń try. My mommy ẹ ṣe gan, mo dẹ̀ kí n fi tọrọ àlùjọ náà feed house fún bàbá mi, kọ́lọ̀ bá mi fi ọ̀run kẹ́ wọn. Ó ní ká bóun kí iye òun àti kí wọn gbogbo ẹ̀yin ọmọ pátápátá, ẹja káfí léyìí káfí ṣàríkọ́gbọ́n. Kò dìgbà táwọn òbí wa bá ń ṣe ọjọ́ ìbí ká tó máa lù wọ́n lọ́gọ ẹnu torí pé iṣẹ́ tí wọ́n ń ṣe ò kéré. Kò wọ́pọ̀ nínú òbí o tó máa ní responsibility wọn ní irọ́ ni. Ibẹ̀ tá a ti ráwọn òbí gidi náà láti ráwọn òbí tí ò gidi tó yẹ pé kò sí ní tá a lè pè wọ́n, òbí náà là á pè wọ́n kọ́sàmọ́ náà bí ẹ̀ o ò lọ́kùnrin pọ́n dá sí wọn ò dẹ̀ ní ṣe tó yẹ kán ṣe. Ẹni tó bá lóbi gidi ẹ máa kẹ́ wọn, ẹ má gbàgbé ìyá àti bàbá yín o. Ẹ má gbàgbé wọn, kódà tí wọn ò bá sí mọ́, tí wọ́n bá ti kú ẹ máa rántí wọn, kẹ́ máa ṣe sàárà fókù yín lọ́rùn, kẹ́ máa ṣàdúrà fún wọn. Ó ṣe kókó ṣe dáadáa torí pé gbogbo ohun tá a bá ṣe lénìí ìtàn ni lọ́la o. Wọ́n ló dàbí ẹ̀gbọ́n ni àbúrò tó fẹ́ lọ sin ẹ̀gbọ́n ẹ̀ ní òwò tó wá tún múyàn dání. Ṣé mọ̀ pé òun náà ti sọ pé tí n bá ti kú báyìí ni ẹ̀ ṣíṣe mí ni. Bọ́rọ̀ àwọn òbí wa ṣe rí nìyẹn. Bó bá wù ẹ́ kí o máa ìwọ ojú oyè yá ń jẹ bàbá lábúlé àtọ́jú àwọn òbí ẹ̀ wo lẹ́nu òde tẹ́ pèsè. Ṣùgbọ́n èmi o, ayé kan tí mo wá yìí máa tọ́jú ìyá mi, mo dẹ̀ lè fi gbogbo ẹnu sọ pé mò ń tọ́jú wọn. Ọmọ náà ló ń tún rántí ìyá yìí, ẹ máa já lù wọ́n lọ́gùn ẹnu, ẹ rẹ̀ ẹ̀bùn lọ fún wọn torí pé wọ́n ti ṣe fún wa nígbà tá a kéré. Báwa náà ṣe ti wá dàgbà yìí, ẹ jẹ́ káwa náà máa wú wọn lórí, ká máa lọ kí wọn déédéé, ká máa rẹ̀ ẹ̀bùn lọ fún wọn, ká máa lọ bá wọn ṣeré, ẹ wáyè fún wọn. Mi ìwọ bá rí kọ́ọ̀lù mọ́ mi wọ́n tún ti bẹ̀rẹ̀ kọ́ọ̀lù tó máa fomi ojú tó máa fi wà nígbà tó bá yá tí wọn ò ní sí ń bẹ̀ mọ́ láti pè é gbàgbé ló máa mọ iyì wọn. Ọlọ́run ní ṣe wá ládé ọ̀run mọ̀ tọ́. ṣàánú wa o. Ọlọ́run dákun ṣàánú wa o. Bàbá lókè dákun ṣàánú wa o. Ọlọ́run dákun ṣàánú wa o. Bàbá lókè dákun ṣàánú wa o. Wàhálà yìí pọ̀ jù nílùú Áfíríkà o. Dísátà yìí pọ̀ jù wọn ló fàdíwọ̀ ọ̀dọ̀. Ọlọ́run dákun ṣàánú wa o. Ọlọ́run dákun ṣàánú wa o. Bàbá lókè dákun ṣàánú wa o. Ọlọ́run dákun ṣàánú wa o. Bàbá lókè dákun ṣàánú. Bẹ́ẹ̀ ni kọ́lọ́run ni ó lè ṣàánú wa níbi tá a wà lórílẹ̀‐èdè àgbáyé ni, kì í ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà àfi tá a bá fẹ́ tanra wa jẹ. Gbogbo bó ṣe wà ní líkì ló wà ń gbàǹjà, kò síbi tí kò sí. Nígbà tó ti wá rí báyìí, nǹkan kan tèmi ní láti báwọn èèyàn sọ torí wọ́n ti ìlú dá o, ìlú ṣe, torí mi kì í bá wọn sọ wípé ìlú le, kò ní le mọ́ mi, kò ní le mọ́ gbogbo àwọn olólùfẹ́ mi. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi níbikíbi tẹ́ ẹ wà, ẹ máa sọ wípé kò ní le mọ́ yín tọmọtọmọ, tilétilé yín tẹ̀bí tara yín, torí wípé ẹnu ara ẹni báyìí la fi ń kọ méje. Èmi dẹ̀ máa ń sọ̀rọ̀ kan wípé àwọn èèyàn máa ní àwọn kan tálíkà olówó. Ṣé rí poverty ìṣẹ́ mindset ni o. If you don't think poverty, you will never be poor. Bẹ́ẹ̀mi ṣe mọ̀ nílé ayé tèmi nìyẹn. Èmi kì í ronú bí ẹni tí kò ní, èmi a máa ṣe bí ọlọ́lá nítorí pé ọlọ́lá ni mí. Ṣé wá rí bí ilé ayé ṣe wá wà yìí níbi tá a wá dé dúró yìí, gbogbo àgbáyé ni kíní ìwà economy disaster tá a ní yìí, kì í ṣàwa nìkan. Bẹ́ẹ̀ ni disaster ni ó wà ní yóò sì lọ ní gbogbo ohun tó bá ti wá àlejò ní kó tó wá dípò lọ. Ṣé rí income wa ìyẹn bí owó ìṣúná wa bó ti ń wọlé àti expenditure
bí ó ti ń jáde ìyẹn la máa wá nídìí láti jókòó tì wáyé pé èèló gan ló ń wọlé èèló ló ń jáde ẹ jẹ́ ká kọ́ tí kóòtù wa according to our fabrics ní o ayé àtijọ́ wọn ní sáìsì irọ́ ni ní ìsìnkú àwọn tó tóbi gan wọ́n lọ sí jíìmù wọ́n fẹ́ wálẹ̀ ṣé ẹ wá rí ọ̀pá aṣọ tá a bá rà òun la máa gbé gègé lé lórí. Kí ni mo fẹ́ fàyọ́ ń bẹ̀ ni wípé ọkọ àti ìyàwó ìwọ ọmọye tí ọkọ ẹ ọmọye tó ń wọlé ìṣúná owó yín bó ṣe ń wọlé lóṣù. Ìwọ ìyàwó àsìkò tó máa kára mọ́ra rèé o ẹ má ṣe full housewife tó o bá tiẹ̀ ní jáde nínú ilé ọ̀pọ̀lọpọ̀ nǹkan lèèyàn lè ṣe lórí ẹ̀rọ ìléwọ́ wa ìyẹn fóònù àwọn èèyàn ń tajà láti ibẹ̀ ó lè jẹ́ orí status ẹni ó lè jẹ́ lórí Facebook page ẹni ó lè jẹ́ orí Instagram space ẹni kò síbi tó o sì lè tajà tájẹ́dẹ̀ máa wá tó ò ní bọ́ta kúrò náà lé dispatch rider wà káàkiri ó máa gbé fún wọn wọn máa ti lọ deliver owó tiẹ̀ ti wọlé torí pé dáwọ́ta àwọn ẹ má jẹ́ àdáwọn bá lè wa nìkan dá o ẹ jẹ́ ká fọwọ́ wẹwọ́ kọ́wọ́ lè fi mọ́ ni o ká fọ̀tún wò sí ká fòsì wọ̀ tún yín tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹnìkan kọ́ ló dáràn o gbogbo wa ni ẹ jẹ́ ká jọ pakítí mọ́lẹ̀ ẹ̀yin ọmọ náà ẹ má torí pé ẹ wà nílùú yìí àìmọye ọmọ ló ń lọ síbi iṣẹ́ tó dẹ̀ ń kàwé tẹ́ ẹ bá dókè òkun tẹ́ ẹ máa ń ṣe nìyẹn ẹ má wà torí pé dádì àti mọ́mí wá ẹ má sọ wọ́n di sanni ẹ jẹ́ ká jọ tẹ́rí sí kínní ká jọ máa tì yẹn wọ́n ní yàrá gbẹrù ẹ ò ọmọ máa sọ Jésù di kẹ́tẹ́kẹ́tẹ́ má sọ mọ́mí àti dádì di kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbẹ́gbẹ̀rẹ̀ ẹjọ́ gbé bẹ́ẹ̀ ni entrepreneurship oríṣiríṣi ni ìwọ ọmọ náà kò yọ ẹ lẹ̀ bó ṣe wà ní school ara wọn tó ń tarun ara wọn tó ń ta aṣọ tó ń ta bàtà ara wọn tó jẹ́ wípé ṣe ọwọ́ náà ti kọ́ ẹlòmíì bá bọ́ ṣe ń ṣe cream ló mọ̀ ẹlòmíì smoothie ní gbogbo àwọn nǹkan èso oríṣiríṣi kó sì ń tó lè ṣe ẹ rí tá a bá ti mú ọ bí ìṣúná owó ṣe ń wọlé tó bá ti pọ̀ ju tó ń jáde lọ òun ló dá o ṣùgbọ́n tí tó bá ti ń jáde bá ti pọ̀ ju tó ń wọlé lọ ànírógun depression torí tó máa sọ wá ní depression yẹ depression díẹ̀ ó depression ti wà kan tó gbé mi àti yín o bọ́ torí pé àwọn ìyá àti bàbá wa nígbà yẹn wọ́n máa ń kọ́ọ̀tì kóòtù wọn àkọ́tún ti di àfábìsì wọ́n ń ṣe ohun tọ́wọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á ìyí tí ò bá lówó tẹ́ ẹ̀ bá lówó láti rán ọmọ ní private primary school àti secondary school ẹ̀ rán ọmọ ní government school àwọn ìjọba ṣe gbogbo ẹ̀ ló wà standard ìyẹn ò ní ṣe rí skúùlù tọmọ bá lọ òun kọ́ ló máa lódì tàbí tó máa yà lọ́la o ọmọ gangan níbẹ̀ tí kọ́ àti bó bá ṣe ṣe dáadáa sí ọlọ́run á dẹ̀ bá wa tó àwọn ọmọ wa ẹ má jẹ́ ká pa àwọn bàbá yìí torí pé ìlú ò fararọ gbogbo nǹkan wa ẹ jẹ́ ká gbé àmọ́ bí tá a ti rí mẹ́ńtálítì ó di dandan ká jẹ oúnjẹ àárọ̀ ká jẹ tọ̀sán ká jẹ tàlẹ́ irọ́ ni o bó bá ṣe wọlé ni ẹ jẹ́ àṣẹ ní 101 bẹ́ẹ̀ ni ó gbọ́n tó ọmọ tó bá bí táyé bá bí láyé ń pọ̀n mi ò dẹ̀ rí ibi tán ti lébi ń pààyàn kú irọ́ ni ẹja ara máa ṣe níwọ̀n ìrọ̀sẹ̀ kí gbogbo ẹ̀ kó lè fi lọ ìrọ̀rùn eku ní ìrọ̀rùn ẹyẹ ẹ má jẹ́ kó ẹrù kó pa kẹ́tẹ́kẹ́tẹ́ àwọn dádì wa àtàwọn ọmọ mi wa náà tán ń ṣe ẹ̀yin tẹ́ ẹ̀ bá ṣe ṣé dádì nẹ̀yìn tẹ́yìn káwọ́rọ̀ tẹ́yìn ń ṣe torí pé ẹ̀níyàwó tó mówó gidi wálé ẹ̀yin náà wà nǹkan ṣe ṣé bọ́mí lẹ́yìn tí ó jẹ́ pé dádì ló dáràn ẹ̀yin náà pa kìtì mọ́lẹ̀ ẹ̀yin ọmọ náà ẹ̀jọ̀ ẹja fọwọ́ wọ́wọ́ kó wọ́n fi mọ́ ìdọ̀nà kọ́ni kẹ́ gbé 3 bedroom flat àbí duplex táyé ò bá yọ ẹja nígbà 2 bedroom room and palace second àbí face me I slap you náà ó ti ẹ̀ kúkú ti tọ́pọ̀lọpọ̀ wa dàgbà kọ́tìnì làwọn màmá wa fi ń là lọ́dún yẹn náà torí ẹ̀ka má de èèyàn ńlá o ẹjọ́ nítorí ọlọ́run á ṣàánú wa. tó ẹ ṣàtìmọ̀ lórí ọwọ́ yẹn tí mo bá ti wọlé pẹ̀lú Rio Pop àti iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited tó ń ṣe onígbọ̀wọ́ abala ẹ̀ lábọ́sì lórí ètò AGAN LAYE fáfáì lẹ́yìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa lórí Radio Lagos 107.5 FM tiwantiwa ẹ fi sílẹ̀ mẹ́ẹ̀ má yí kúrò níbẹ̀ o bẹ́ẹ̀ ni Jumobi Omisore ló ń ṣe kíni ló ń padà lọ́wọ́ èmi àfi orí rédíò tẹ́ bá rí mi mo pupa bàjẹ́ mo ń kọ́ tó àìní mo wá sí ti gbé dé nìyẹn kí ni mo gbé wá lílá ni mo ní kẹ́ jẹ́ ká máa ṣe kíni ká máa lá gbogbo ẹ̀ lálàáfíà Rio Pop abala wọn la wà yìí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited àwọn ni wọ́n gbé jáde oríṣi mẹ́rin ni wọ́n ní a ní flavour lóríṣi mẹ́rin a ní strawberry a ní apple a ní mango bẹ́ẹ̀ náà ni a ní white a ní passion a ní white apple
bẹ́ẹ̀ àwọn náà bákan náà ni wọ́n ń ṣe omi Royal Park water ó wà ní 75 cl 50 cl and 30 cl. iléeṣẹ́ wọn wà nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmájà nílùú Èkó. ṣẹ́ẹ́rí sweet rio pop ó dáa ó kún wọ́ ó ṣe é gbámú onígi tó ṣe é gbámú gbogbo àwọn ọmọ náà ṣe kí ni wọ́n ń ta sí ní ìsinyìí. àwọn ọmọ wa bọ́n ṣe wà nínú ọlídé yìí wọn ò ní wá lára táwọn teachers wọn bá ti dé lọ́pọ̀lọpọ̀ ọmọ tó wá ń kọ́lé abẹ́yìn lẹ́fẹ̀ẹ́ kọ́ fúnra yín abẹ́tí ẹni kó lọ́ọ́ máa gbá wọn ìwé ẹ̀kọ́ fúnra rẹ̀ kó máa ṣe revision ní ẹ̀jẹ̀ kó máa mú rio pop yẹn tó bá ṣe fi sẹ́nu tó ńlá bẹ́ẹ̀ náà ló ṣe máa kàwé ẹ̀ tó máa wọ àgbárí ẹ̀ lílá ni mo ní kẹ́ máa ṣe kí ni ẹ jẹ́ ká máa lá gbogbo ẹ̀ lálàáfíà. oríṣi 4 ló wà àní passion àní strawberry àní white apple bẹ́ẹ̀ náà là ní mango flavour ní rio pop. ó tún wá tẹ́ bá ti ń lá tán ẹ tún wá bá gọ́ọ̀mù nínú ẹ̀ tí yẹn tún ṣe é jẹ gbogbo ẹ̀ pátápátá ló dáa ṣúgà ò pọ̀ jù bẹ́ẹ̀ ló dáa fún ọ̀gbọ̀ndé ó dáa fàgbàlagbà. mo máa ń sọ kinní kan fún yẹn má jà máa jẹnu kúkú tó bá pẹ́ jù náà tèmi ò bá sọ̀rọ̀ gbogbo wa náà kọ́ la ń ṣòwò ètè bíi tèmi bẹ́ẹ̀ tó jẹ́ pọ́nrọ̀ là wá sọ àwa kan tẹ́ pé ṣe wa ibi tá a bá jókòó sí báyìí bóyá orí kọ̀ǹpútà làwọn tá a ń ṣe a ní láti focus bó tẹ́yìn bá ti dun kúkú tó bá ti pẹ́ jù tẹ́yìn kankan fàmà sọ̀rọ̀ sí ẹ̀ létí tó bá lanu báyìí kí leléyìí àṣìyàn ni àní ìdààmú ẹ fi rí òpó ọ̀pù sẹ́nu tẹ́ ẹ bá ṣe là báyìí ẹni tẹ́ ẹ bá sọ̀rọ̀ báyìí ó máa tún padà wá ní ọ̀rọ̀ tí ò yẹ kó sọ sí ẹ létí àṣọṣẹ létí torí flavour tó ń gbọ́ yẹn ó ṣe kí ni ó ti lọ wà jù lílá ni ẹ máa ṣe kí ni ẹ máa lá gbogbo ẹ̀ lálàáfíà. ẹ kàn sí wọn ẹ lè jẹ́ bóyá ẹ̀yin fẹ́ máa ta ni àbí ẹ̀yin fẹ́ kàn máa supply fún yín ni àbí ìtẹ́ fẹ́ lò ní bóyá ẹ fẹ́ ṣe patí ni ìgbéyàwó ni òkú àgbà ni ìsọmọlórúkọ ni ẹni kan bá yín kó mi Royal Park water wá ó wà lẹ́jẹ̀ wọ́n fún torí àwọn onípatí ni wọ́n ṣe 50 and 30 cl tó yàn máa lè mú tọ́lẹ̀ ẹ̀kọ́ náà tí wọ́n nílé waste ẹ̀ pàdé páàkì yẹn 15 wà nú ẹ̀. ẹ kàn sí iléeṣẹ́ wọn ní nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmájà lẹ́kọ̀ọ́ abẹ́yìn tí ẹ fẹ́ máa tà á ní bí irú tí wọ́n ṣe bá yín sọ̀rọ̀ tán ní ìsìn ẹ lọ sí iléeṣẹ́ Royal Foods and Drink Nigeria Limited kọ́ máa supply yín lómi kọ́ máa supply yín ní sweet kẹ́mi yín náà máa lọ kó fáwọn èèyàn bóyá yín dẹ̀ ní ṣọ́ọ̀bù níwájú ilé ni ẹ bá wọn dòwò pọ̀ kódà tán bá tún ti mọ ibi tán fẹ́ bá yín kó wá wọ́n tún lè bá yín kó wá tẹ́kẹ́tẹ́ bá ti tà tán àwọn náà mọ bó ṣe ń lọ ń lò lára máa fi yíra wọn Royal pop sweet onígi ni ó ṣe é gbámú ó dùn dáadáa oríṣi 4 ló wà lílá ni ẹ máa lá gbogbo ẹ̀ lálàáfíà. MC Musi ìhòòhò olú ọmọ ṣe ọmọ ọmọdé náà tún EMC ọ̀pá. Royal pop lollipop. La ọmọdé la àgbàlá everybody la. Daddy mo fẹ́ lollipop strawberry rio pop lèmi fẹ́ èmi náà máa gba mango rio pop sí rárá o ẹyọ kan ló máa gbà. ẹ má jà sí i bẹ́ẹ̀ ṣe ń fẹ́ pọ́ngilá strawberry rio pop mango rio pop passion àti white apple àwọn sweet aládùn tá ò lè ṣàfẹ́rí rẹ̀ látọdún 2017 ṣúgà àwọn ò pọ̀ jù ọ̀nà 4 ló pín sí. lílá ẹ máa lá gbogbo ẹ̀ lálàáfíà àmọ́ omi lèmi fẹ́ mu. Royal Park water 75 cl 50 cl àti 30 cl Royal Park water gbogbo ẹ̀ ni wọ́n rọ lábẹ́ ìmọ́tótó iṣẹ́ ìwádìí sweet rio pop ó ṣe é lá fọmọdé ó ṣe é lá fàgbàlagbà òun ni kẹ́ ẹ jẹ́ káwọn ọmọ yín yàn láàyò ó dára lójú ìwọ̀n gíráàmù 18 lẹ́yọ kọ̀ọ̀kan láfi wé àwọn akẹgbẹ́ ẹ̀ ó ní gọ́ọ̀mù nínú pẹ̀lú igi tó gùn tó ṣe é gbámú dáadáa láti jẹ́ alágbàtà rio pop àti Royal Park water ẹ kàn sí wọn ní nọ́mbà 15 Salamotu Street Ìlàsàmájà Lagos. rio pop lollipop Erosimos catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àsè ń bẹ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimos wọ́n ṣe gbára lé. Erosimos catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ni ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimos catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimos catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimos wọ́n ṣe gbára lé. Erosimos communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò
séwu classic alága Jumobi Omisore. Fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n á mú òde rẹ̀ dùn kò séwu classic alága Jumobi Omisore. Àlàbí ọjọ́ yẹn máa rẹ ó Pasuma. àríyá oníbejì kábíyèsí òwúrọ̀ làwà tún gbé titun dé o fàájì yíyá kàmàmà àjọṣepọ̀ kábíyèsí òwúrọ̀ làwà fans club àti iléeṣẹ́ kábíyèsí òwúrọ̀ làwà tẹlifíṣàn tẹpẹpẹ 2-in-1 mega party ayẹyẹ ọdún márùn ìdásílẹ̀ kábíyèsí òwúrọ̀ làwà fans club àti birthday bash kábíyèsí òwúrọ̀ làwà at 65 continuity ó máa lóyin ládùn lọ́jọ́ sátidé August 19 2023 nínú gbọ̀ngàn ayẹyẹ ńlá blue roof LTV8 Agidingbi Ìkẹjà ọ̀gá ńlá Wàsíù Àlàbí Pasuma Wonder ló máa gara tán bí olórin wa ó yá ká wá dansia àǹkárá wà fún gbogbogbò ẹ fẹ́ ra ti yín ẹ pé àrẹ̀mọ sórí 0803 526 1673 tàbí bọ́lá sórí 0808 882 9403 àti lucy sórí 0803 475 1118. kábíyèsí òwúrọ̀ làwà fans club 2-in-1 mega party ó ti máa láòdù jù. kògókògó agogo ìkéde ló ń ró láti ààfin ọba oníbẹ̀jù ti ìbẹ̀jù ọba aláìlúwà wàlíù ọlásùnkànmí rasak ògùntólú oníwọ̀lúwàn wọ́n ń kéde pé gbogbo ẹ̀yin baálẹ̀ ní ìlú kọ̀ọ̀kan ní abẹ́ oníbẹ̀jù gbogbo ẹ̀yin baálẹ̀ tí ó ti ní gẹ̀ẹ́sẹ̀t tàbí baálẹ̀ tí kò tí ì ní gẹ̀ẹ́sẹ̀t sí ìpàdé pàtàkì ìlú tí kò bá tí ì ní baálẹ̀ kí akọ̀wé ìlú pẹ̀lú ẹnìkan kí ó wá sojú irúfẹ́ ìlú bẹ́ẹ̀ ni wọ́n ń pe gbogbo olóyè yányán láì dá olóyè ìlú olóyè ọba tàbí baálẹ̀ kankan sí ọjọ́bọ̀ ọjọ́ kẹwàá oṣù kẹjọ ọdún yìí ni ìpàdé náà yóò wáyé ọjọ́ Thursday 10/8/2023 ní déédéé aago 10 òwúrọ̀ kí baálẹ̀ tàbí olóyè tí ó bá ń gbọ́ kí ó jọ̀wọ́ sọ fún ẹni tí kò bá gbọ́ o ọjọ́ Thursday ọ̀sẹ̀ yìí ni ìpàdé náà láàfin ọba oníbẹ̀jù láago 10 òwúrọ̀ òsì ilẹ̀ ìbẹ̀jù àgbèwá o àṣẹ high chief Moshood Adéwálé àrò ilẹ̀ ìbẹ̀jù ló ní kí n máa ké tantan o. tó kò ní jù báyìí lọ lórí ètò àgàn láyé lọ́sàn-án pàdé wa ní ọjọ́ mẹ́jọ lórí rédíò Lagos 107.5 FM tiwa Jumobi Omisore lórúkọ tèmi ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè ibi tó Jùmọ̀ rere tí mo wá sí ayé ó dàbọ̀.